Ẹ̀yin aráalé, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, orúkọ mi ni II Benjamin. So hip hop artist lèmi ń kọ, stage name dẹ̀ ni Razzy AG. Razzy AG jẹ́ hip hop artist ní orílẹ̀-èdè Nàìjíríà tó dẹ̀ wá láti ìlú Èkìtì State. Mo bẹ̀rẹ̀ iṣẹ́ orin kíkọ nígbà tí mo wà ní church, nígbà tí mo wà kékeré torí mo like orin gan-an. So ìgbà yẹn mo join choir ní church mi. So láti church náà sí school nígbà yẹn pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tájọ wá láti church kan tájọ máa lọ school kankan. So àwa la máa ń kọrin yẹn ní class nígbà yẹn tájọ bẹ̀rẹ̀. So bá ṣe bẹ̀rẹ̀, mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orin yẹn náà nìyẹn. So èmi dẹ̀ lélẹ̀ mo ní passion fún orin gan. So mo yí parí secondary school báyìí mo kàn put in sí orin yẹn fully ni. Mo ti kọ oríṣiríṣi orin náà kó tó di pé mo ṣẹ̀ di ọkọ mi pé style mi lélẹ́yìí tí mo fẹ́ máa kọ. Mo ti kọ oríṣiríṣi. Mo gbà àkọ́kọ́ Fuji gan sef gan tí mo kà kọ gospel music. So as time goes on, èmi náà kọ́kọ́ dictate line mi àti vibe mi àti irú orin tí mo fẹ́ máa kọ. So mo dẹ̀ develop ara mi ní ọ̀nà yẹn. So mo fi wà lórí hip hop tí mo ń kọ lénìí. Ìgbà yẹn mo like Òṣùpá gan, mo dẹ̀ máa ń gbọ́ Ṣajẹ, Ọ̀rọ̀bọ̀ Kíbọ̀ àti Òbésèré. Ó la 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 kúkú, ó la 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 skibo. So èèyàn Òbésèré ní wàhálà yìí wọ́n náà. So Òbésèré fún àwọn mo máa ń gbọ́ Ṣajẹ, Òbésèré gan tó máa ń kó jẹ́ rush nígbà yẹn náà. So Afro pop ni mo ń kọ sí orí ìlú Afrobeat. So orin mi oríṣiríṣi message lè bá pàdé nínú orin mi. Mo ń kọrin nípa ìfẹ́, mo ń kọrin nípa reality, mo ń kọrin nípa àwọn olórí wa. Mo dẹ̀ kọrin nípa kò sí nǹkan tí mi ò lè fi kọ orin. Ó depend lórí ọwọ́ tí orin bá bá mi, èmi ṣe ń kọrin tèmi. Inspiration mi, mo lè sọ pé mo wà determined àti mo dẹ̀ wà focus gan. Tí mo bá ti gbọ́ beat, inspiration yẹn náà máa ń wá náà ni láti ọ̀dọ̀ Ọlọ́run. Tí bá kọrin, mo máa gbá bọ́ọ̀lù ni o, torí mi náà like ball. Mo like ball gan nígbà tí mo wà kékeré. Tí bá kọrin, mo máa play ball ni. Mo máa play ball, like ball. Olórin pọ̀ lè já o tí mo lè wish láti kí n bá ṣiṣẹ́ gan lóríṣiríṣi. But àwọn mẹ́ta kan náà wà tó yẹ kí tí bá ní kí n mú náà tí màá mú. Ọlámídé, mo like ẹ̀ gan. Davido àti Wizkid. Orí tí mo fi mú àwọn mẹ́ta yẹn, tí ẹ̀yin náà bá wò náà báyìí ní ìta hip hop báyìí, àwọn mẹ́ta yẹn ọ̀gá ni wọ́n jẹ́ ní anything hip hop. So tí bá bá ẹnì kankan ṣiṣẹ́ ní àárín àwọn mẹ́tẹ̀ẹ̀ta, èmi gan mọ̀ gan pé gbogbo aráyé ló máa gbọ́, ó máa dé gbogbo everywhere. Ọlámídé, Wizkid àti Davido, àwọn mẹ́ta yẹn. Ìgbà tí mo máa kọ́ máa ṣe hip hop àkọ́kọ́, trap mo gbà wọlé nígbà yẹn. Title yẹn rẹ̀ lè calling ni. So àwọn èèyàn turn up gan sí calling yẹn náà. But challenge tí mo face ní ìdí calling yẹn ni pé trap lórí yẹn kò ń ṣe Afro pop tí ẹ kí gbogbo èèyàn gbà generally. So trap yẹn ó lójú àwọn ìwọ̀nba àwọn èèyàn díẹ̀ ló máa ń gbọ́ trap. So àwọn èèyàn kó trap yẹn jẹ náà nígbà yẹn náà. But challenge tí mo kàn face nígbà yẹn ni pé gbogbo èèyàn kan ló ń gbọ́ trap. Iṣẹ́ méjì mo ní lọ́wọ́lọ́wọ́ báyìí tó ń gbóná. Mo ṣe drop kan tán tí jẹ́ tán. So mo dẹ̀ wá fún ọ ní ìkejì náà sí náà tí a ṣe fẹ́ máa jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí. So eléyìí tí mo kọ́ drop yẹn ni Beauty and Lucifer. So eléyìí tí mo dẹ̀ ṣe drop báyìí inú oṣù yìí ni mo ṣe drop yẹn. Òní Suicide ni title orin yẹn. Mo ti sọ fún yín ní àkọ́kọ́ lẹ́ẹ̀kan yẹn pé èèyàn tí èmi jẹ́ ní tèmi, beat àti mood ló máa ń bring inspiration fún èmi. Tí bá ti ń gbọ́ beat tí mo dẹ̀ wà okay pẹ̀lú mood mi, then automatically mo máa kọ orin gidi síta. So nǹkan tó bring Suicide náà nìyẹn. Èmi dẹ̀ really mo like máa kọ good vibe gan. So that is just, tí ẹ bá gbọ́ Suicide, ẹ máa rí pé sweet sexy club vibe ni. So èèyàn tí mo jẹ́ nìyẹn, àwọn type tí mo máa like láti máa fún àwọn fans mi
kàn máa bá mi enjoy nìyẹn. Level tí àwọn aṣíwájú gbé dé káwa náà tá a ń bọ̀ lẹ́yìn ká tún wá gbé ju ibẹ̀ lọ, so level tí èmi náà ń bá afro tèmi lọ nìyẹn. Màá ní mo sọ lẹ́ẹ̀kan àwọn Wizkid, Davido, Ọlámídé, àgbà oní hip hop tí wọ́n ṣe afro dáadáa ni àwọn dẹ̀ ti gbé afro yẹn dé ibì kan náà, so àwa tó ń bọ̀ lẹ́yìn náà ká tún wá gbé kọjá ibi tí àwọn gbé dé, so kí òkìkí afro yẹn kó máa tọ̀ lọ bẹ́ẹ̀ worldwide. Call me when you need me or when you miss me, memorize me, hypnotize me, mind girl no dey waste time, coming to me ASAP. Let me be with you all day, all night, let me be with you all day, all night. Shawty wanna go inside, shawty wanna go suicide, shawty make her come side, shawty call me on FaceTime, shawty me no dey waste time, shawty baby make her reset. I get money, Mona Lisa. She buy me pizza. Shorty baby, no they waste your time. Shorty baby wanna come in the night. Shorty wanna come suicide. Yeah. Well, ẹ lè pè mí ní gangster lọ́nà kan. Torí our portrait Naija gangster náà ni. Tọ́lá náà ní fashion. Yàrá tá a bá ti rí belé náà báyìí. Ẹ mọ̀ kí orí Nàìjíríà bí gbogbo kan ti ṣe ń advance. Nàìjíríà náà bá wọn advance, so àwa náà tá a bá rí belé náà ní Naija automatically àwa náà ní Naija gangster. So àwọn tí a bá rí belé tó bá dàbí Amẹ́ríkà àwọn yẹn náà ti ọ̀dọ̀ wọn náà lọ́hùn náà ni, so ibi náà báyìí àwa ní Naija gangster. Ọmọ bíbí ìlú Ìkẹrẹ Èkìtì ni mí, so Ìkẹrẹ mo ti wá. Kékeré mi gbogbo kékeré mi náà Èkìtì ni mo ti ṣe wo kékeré mi, so iṣẹ́ orin náà ló gbé mi wá sí Èkó. Bẹ́ẹ̀ náà bá ń mọ̀ pé tí ọba ń kọ orin ní side Èkìtì yẹn káwọn èèyàn tó gbọ́ ẹ gan ó máa pẹ́ gan, so láti kó wá síbi tí ọjà gangan wà eléyìí tó jẹ́ ìlú Èkó, so iṣẹ́ orin náà ló gbé mi wá láti Èkìtì tí mo dé èrò àyè tó gbé ní Èkó náà lénìí tí mo ti ṣiṣẹ́ orin mi lọ. Ìdojúkọ pọ̀ gan-an ẹ ò kébi tí ò ń ṣe ìlú èèyàn, sí oríṣiríṣi challenge èèyàn máa face. Mélòó ni ká wí, mélòó ni ká sọ, ṣé ti àwọn ọmọ olórin ni tí ò sí nílùú wa náà tó máa rí àwọn ọmọ olórin tí wọ́n máa ń já tíkẹ́ẹ̀tì yẹn mọ̀ pé kò sí ní ìlú òkè, so ibi náà ń fojú wa náà rí náà ẹ mọ̀ àwọn tó bá ti rí eléyìí náà wọ́n jẹ́ ká gbádùn náà nígboro, so oríṣi challenges náà lóríṣiríṣi lọ́lọ́kanjọ̀kan náà ni. Plan mi ni láti kí iṣẹ́ tí mo ń ṣe kí n gbé jáde kó dé ibi tí gbogbo àwọn tó ń ṣe irú iṣẹ́ mi náà afropop ibi tí iṣẹ́ wọn ń dé kí iṣẹ́ mi náà kó débẹ̀, so láti bẹ̀rẹ̀ lọ náà mo dẹ̀ ń plan láti kí n bá àwọn ọ̀gá lẹ́nu iṣẹ́ yìí náà hip hop yìí náà kí n bá wọn ṣiṣẹ́ papọ̀, so nǹkan tí mo ń ṣiṣẹ́ lórí nìyẹn torí oníṣẹ́ kan báyìí tí mo fẹ́ gbé jáde láìpẹ́ náà, so tó máa wù mí lára àwọn tó jẹ́ bí top artist afropop artist ní Naija, so yẹ kí mo máa gbé ọ̀kan lára wọn sínú iṣẹ́ mi yẹn náà tó máa lè jẹ́ kó dé ọ̀dọ̀ àwọn èèyàn dáadáa, so nǹkan tí mo ṣiṣẹ́ lórí nìyẹn. Owó la máa ń dojúkọ ńgbà míì náà tó jẹ́ kókó ẹ̀ torí owó ní tábà tó bá sílé ká máa dàbà lẹ́yìn o, torí owó náà la fi ń gbé orin wa dé ibi tí ẹ̀yin fans tẹ̀sí máa bá wa gbé orin wa, tábà kọ̀ọ̀kan tábà gbé sílé kọ́ ẹ̀yin bá wa gbọ́, so láti kí àwa gbé orin wa jáde dé ibi tí ẹ̀yin fans wa tẹ̀sí máa bá wa gbọ́, owó la máa ná irú àwa tá a jẹ́ upcoming báyìí, owó tá a sì ní good platform láti ká wá showcase ara wa, so owó gangan ni ìṣòro tó jẹ́ kókó tá a máa ń dojúkọ. Ọ̀rọ̀ tẹ́ bí yẹn lágbára o, so ìgbà tó máa ń fọ́nì sí mi ó lè máa fọ́nì sí èèyàn mi o, but ìgbà kan wà tí a lọ show ní Shrine, so máa forúkọ bu artist tó ń ṣe show yẹn, so máa forúkọ bu láṣìírí ní show yẹn wọ́n gba ojú mi bẹ́ẹ̀ ní show yẹn, so ní backstage náà ni, so tí bá ń rántí ẹ̀ lọ́wọ́ ó máa jẹ́ kí n rẹ́rìn-ín tó rọrùn tó bá kọjá ẹ̀rí àwọn Yorùbá sọ pé èyí tó bá kọjá ẹkúnjọ, so àwọn Yorùbá sọ pé a máa fi rẹ́rìn-ín, so àwọn nǹkan tí èmi kò máa nígbà mi tó máa yẹ kí n rẹ́rìn-ín ó wà lákòóso tó máa yẹ kí n rẹ́rìn-ín nígbà mi ní ọ̀rọ̀ olórin yìí náà.
àwọn fans base mi kọ́ ṣáà máa expect more of me. Tọ́ra àwọn náà mọ orí energy tí mo gbé wọlé never dull moments mi, so kọ́ máa expect more of me. Cause èmi ò ní sùn láti kí n máa fún wọn ní orin tó dáa, orin aládùn láti kọ́ máa fi ṣara rìn dín, so kọ́ máa expect more of me, many songs from me tó ń bọ̀ kọ́ máa expect. Àwọn fans mi lórí social media, mo wà ní orí TikTok, mo wà lórí IG, mo wà lórí Twitter, mo wà lórí Facebook. So tẹ́ bá dẹ̀ wá mi lórí IG, Razzy AG ni orúkọ mi ní orí Instagram. Tẹ́ bá dẹ̀ wọ Facebook náà, Razzy AG. Tẹ́ bá search lórí Facebook náà, ẹ máa bá mi ńbẹ̀. Ṣùgbọ́n tẹ́ bá lọ sórí Twitter, ẹ kàn máa search fún Alamo Made mi, ẹ máa rí mi ńbẹ̀ ní orí Twitter. So Facebook, Instagram, Twitter, TikTok mi náà, Razzy AG. Tẹ́ bá wà ní Google gan, ẹ ṣáà fi Razzy AG yẹn kẹ́dẹ̀rà fi sí online, so ẹ máa bá gbogbo àwọn iṣẹ́ mi pàdé ní online. So àwọn ibi tí mo wà náà nìyẹn lórí social media. Kò sí ibi tí mi ò lè lọ, kò dẹ̀ sí ìlú tí mi ti lè lọ perform. Mo free, ọ̀rẹ́ everybody ni mi, kò sí anybody tó jẹ́ ọ̀tá, kò sí anybody tó gbogbo èèyàn. Kò sí ibi tí ẹ bá pè mí sí tí mi ò sì ní dá yín lóhùn. Kò sí tọ́nà bá ṣáà débẹ̀, tọ́nà bá débẹ̀ gan sẹ́gun tó bá gba ká fẹsẹ̀ rìn láti kẹ́ ṣáà rí mi, ẹ̀yin tẹ́ jẹ́ fans mi, mo máa fẹsẹ̀ rìn débẹ̀ ò tẹ́ máa rí mi bẹ̀. Ẹ ṣé o, ẹ̀yin fans Razzy AG, Alamo gang, Naija gangster, ọmọ yín náà ni, àbúrò yín náà ni o, Razzy AG. Ẹ ṣé gan fún gbogbo ìfẹ́ lọ́tùn lósì, gbogbo náà ni àwa náà ń rí. Ẹ ṣé gan o, ẹ ṣé gan. Ṣẹ̀dẹ̀ kẹ́ ẹ máa show love yẹn náà títí tá máa fi dé up. So ẹ̀yin fans mi náà tá bá dé up náà tán, automatically ànígbàgbé yín o. So ẹ ṣé gan, ẹ ṣé, I really appreciate, ẹ ṣé gan.